yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ ní gbogbo ìgbà. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimas ni oníròyìn yín. Àdó olóró Iran ṣekúpa ọmọ ogun Amẹ́ríkà méjì. Ìkọlù bẹ̀rẹ̀ lákọ̀tún. Àwọn aláṣẹ orílẹ̀-èdè Amẹ́ríkà lé àwọn tún ti ju àdó olóró sí àwọn iléeṣẹ́ ààbò ojú òfurufú àti orí omi Iran ní alẹ́ ọjọ́ àbámẹ́ta. Iléeṣẹ́ ààbò Amẹ́ríkà US Central Command CENTCOM sọ pé àwọn ọmọ ogun Amẹ́ríkà ṣe ìkọlù sáwọn iléeṣẹ́ ológun náà tí iléeṣẹ́ ìròyìn Iran náà sì fìdí rẹ̀ múlẹ̀ pé Amẹ́ríkà ṣe ìkọlù sí Keys Island tó wà ní odò Strait of Hormuz. CENTCOM tún ní àwọn ní àfojúsùn ṣíṣe ìkọlù sí Iran Revolutionary Guard IRYJYJ, ikọ̀ ológun Iran tó wà nídìí ìkọlù tí Iran ṣe sí Jordan lọ́jọ́ Ẹtì, èyí tó ṣokùnfà ikú ọmọ ogun Amẹ́ríkà méjì tí ọmọ ogun míì sì ti di àwátì. Láti fèsì sí ìkọlù yìí, iléeṣẹ́ ológun Iran ní àwọn ti ṣèkọlù pẹ̀lú dúróònù sí ibùdó Amẹ́ríkà méjì tó wà ní Kuwait o. Amẹ́ríkà àti Iran ló ti ń ṣe ìkọlù síra wọn lemọ́lemọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta báyìí, táwọn méjèèjì sì fẹ̀sùn kan ara wọn pé wọ́n ṣe ìkọlù sáwọn ohun amáyédẹrùn tó wà fún aráàlú. Ní ọjọ́ àbámẹ́ta, Iran ní àwọn ṣe ìkọlù tó lágbára pẹ̀lú dúróònù kamikaze sí iléeṣẹ́ ológun Amẹ́ríkà ní ibùdó Udairi àti òmíràn ní ibùdó òfurufú Ali Al-Zalem ní Kuwait, gẹ́gẹ́ bí àjọ Tasnim ṣe sọ. CENTCOM ní tirẹ̀ sọ pé ìkọlù ní alẹ́ ọjọ́ kẹjọ tí Amẹ́ríkà ṣe jẹ́ ojúnà láti dín agbára Iran láti dènà lílọ bíbọ̀ kù ní Strait of Hormuz ni. Nínú àtẹ̀jáde kan tí CENTCOM ti kọ́kọ́ fi léde lọ́jọ́ àbámẹ́ta sọ pé ọmọ ogun Amẹ́ríkà méjì ló bá ìkọlù Iran lọ lọ́jọ́ Ẹtì, nígbà tí ọmọ ogun míì sì di àwátì. Akọ̀wé iléeṣẹ́ ààbò Amẹ́ríkà Pete Hegseth nínú àtẹ̀jáde tó fi sí ojú òpó X sọ pé ikú àwọn ọmọ ogun náà túbọ̀ mú àwọn lọ́kàn le sí ni. Ikú àwọn ọmọ ogun Amẹ́ríkà yìí ló sọ ọmọ Amẹ́ríkà tó ti bá ogun náà lọ di mẹ́rìndínlógún. Ní ìbẹ̀rẹ̀ oṣù yìí ni wọ́n kéde rírí òkú awakọ̀ ikọ̀ ológun orí omi ọmọ Amẹ́ríkà kan tí wọ́n ti ń ṣáájú wa. Ní Iran ẹ̀wẹ̀, kò dín ní 50 àwọn èèyàn tó ti pàdánù ẹ̀mí wọn, nígbà tí àwọn tó lé ní 500 ti farapa lẹ́nu ọ̀sẹ̀ mẹ́ta tí ìkọlù tún ti bẹ̀rẹ̀ padà. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ètò ìlera Iran ṣe sọ, àwọn orílẹ̀-èdè méjèèjì ló ti fẹ̀sùn kan ara wọn pé wọ́n ń ṣe ìkọlù sáwọn ohun amáyédẹrùn tó wà fún aráàlú. Àmọ́ Amẹ́ríkà ti jiyàn yìí o pé àwọn ohun tó jẹ́ ti iléeṣẹ́ ológun nìkan ni wọ́n ń ṣe ìkọlù sí, nígbà tí Iran sì sọ pé wọ́n ṣe ìkọlù sí afárá àti ibùdó kọ̀ọ̀kan. Ìgbìmọ̀ àwọn orílẹ̀-èdè Gulf Cooperation Council fẹ̀sùn kan Tehran pé wọ́n mọ̀ọ́mọ̀ ṣe ìkọlù sí àwọn ohun amáyédẹrùn tó wà fún aráàlú lẹ́yìn tí Kuwait ní Iran ṣèkọlù sí iléeṣẹ́ ohun àmúṣagbára àti iléeṣẹ́ omi kan. Ṣáájú ní Amẹ́ríkà àti Iran ti kọ́kọ́ fẹnukò láti dáwọ́ ogun dúró nínú oṣù kẹfà, àmọ́ tí àdéhùn náà padà forí sọpọ́n ní ọjọ́ kẹjọ oṣù keje. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ máa bá wa pín ká kí a sì fi èròǹgbà yín sí abala àríwísí. Ètò tó máa ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí 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 Alára. Jígí 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 Alára. Jígí 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 Alára. Jígí 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 Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.